àtìgbà yìí ni ọ̀run láti fi ló ti fi sí awo jẹ ìyàwó ẹ̀. Por eso, ese día, Orumi la enseña a los 3 esposas que tiene Ifá. Gbogbo obìnrin abaláwo tó bá fojú sí nǹkan ọkọ ẹ̀ tó súnmọ́ ọkọ ẹ̀ dáadáa tó sì níyè inú ilé ọmọ bí ilé ọmọ Ifá ṣe kò sì léwu. Entonces, todo lo que está cerca de Orumi la aprende más la cosa de Ifá. Èyí ò jẹ́ bí àpẹẹrẹ ọkọ jẹ́ ìgbésẹ̀ kan. Ẹnu mi dùn níjókòó yìí láti gbà tí ó ti bí àwọn tó lè rí mo dúró yìí abaláwo lè mi láti àti mẹ́jẹ̀ ni wá. Él nació en Babaláwo también. Ní ìlú wa níbi tí ó ti bí rẹ̀ gangan lágbègbè Ìwó àgbèlú kan ní ọgbà àgbà. Àwọn náà súnà jábọ́ àgbè Ìwó ọgbà àgbàgbà. Ìyá kan bẹ́ẹ̀ pè ní Fáni Ọlá. Àwọn náà mú ẹja mọ́ Ìfáni Ọlá. Ìyá yẹn ti kú nìsín wọ́n lọ bí 40 ọdún lé díẹ̀. Ese mú ẹ̀ yá se mọ̀ rẹ̀. Ìmọ̀ ẹ̀dàfà ní bá ọkùnrin trabalha con Ifá. Gbogbo ọkùnrin tí wọ́n ń kọ́ ẹ̀yọ lọ́dọ̀ ìyá yẹn ìmọ̀ ọmọ ẹ̀yọ fákìkì lẹ́nu. Así como hombre trabaja, igualito de señora también trabaja. Ọ̀kan nìyẹn. Kódà bẹ́ẹ̀ bá bí ẹ bá ní bàbá wa Awùṣe Àgbáyé wà ní Abíọ́lá kó bẹ́lẹ̀ ọ̀hún mọ̀ ìyá yẹn dáadáa. Si usted conoce uno señor llama Awùṣe Àgbáyé, ọmọ ìfẹ́ bá láwo ìyá yẹn. Que usted pregunte señor también, él debe pasar lo mismo. Èyí ò jẹ́ nìkan. Según. Èkejì tó wẹ̀ ẹnìkan tún bẹ lágbègbè yìí. Hay una persona que obìnrin ni. Era una mujer. Ọmọ lọ́jẹ́ sí àràbà tó jókòó lẹ̀. Y uno iba por este señor. À ń pè ní Fáròbí. Ella llamó Fáròbí. Àìná. Àìná. Mọ́súmọ́lá. Adéwálé. Àpèpọ̀ rẹ̀ jẹ́ Fámà. Ese Ifá. Fámà. Ó wà ní San Bernardino. Ní California. Ella está en California. Bàbá wa kan lọ́tẹ̀ nípa ní Èkó ọmọ Abẹ́òkúta. Bàbá wa náà ní Akirabata. Àbírọ̀mọ́fà Akirabata lọ́tẹ̀ nípa. Bàbá aláre Akirabata òkè mú ìwá. Akirabata òdé ní wọ́n ní Abẹ́òkúta. Ìlọ́tẹ̀ Fámà nípa. Ó ta sáré también Ifá. Fámà yẹn ó kí bá lẹ́nu dáadáa gan ni. Àbíkẹ́ ìfipá. Ella también consulta Ifá muy. Èmi tí mo dúró yìí. Èmi gẹ́gẹ́ tí mo dúró iṣẹ́. Èmi ní àwọn ìyàwó gbogbo wọn ní kífá. Él también tiene su esposa todo y trabaja con Ifá. Gbogbo ọmọ mi tó tóbi ní kífá. Sus hijos también consultan Ifá. Ọmọ mi tó tún wá ní èdè ní kífá. Ellos lo que tienen Estado Unido también trabajan con Ifá. Ìyá ní báyìí àwo ni ibà tó bá kí ọkùnrin mi ò lè kí. Ella eres ya Ifá. Ìwà kò sí ẹ̀ṣẹ̀ fún obìnrin láti kífá. Ọ̀kan nìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nílé ìjọba tèmi. Ilé casa de él. Àwọn ọmọ mi obìnrin wọ́n síwájú ẹ̀sìn. Ellos, en la ira de él, también consultan Ifá adelante. Tí wọ́n ń kàwé ẹ̀sìn ni. Ellos también fui para la escuela, aprenden a gozar por Ifá. Bẹ́ẹ̀ bá fi òfin dé àlùkùránì kò ní dọ́dọ̀ wá ní. Si ellos taparon la cosa del Corán, no llega a la casa de él. Bẹ́ẹ̀ bá fi òfin dé Bíbélì kò ní délẹ̀ Yorùbá láíláí. Igualito, si están hablando la cosa de Biblia, no llega en la Àwa cosa náà de Ọ̀yọ́. Àwa náà lẹ̀ Yorùbá àwọn òfin dé bá akọ́kọ́ tẹ̀ka kí gbogbo ayé ni gbogbo ayé ló gbọ́dọ̀ ṣe bá pátákì yẹn. Él dice que para todo el mundo que aprende Ifá, que sabe Ifá, hasta mujeres, hasta los hombres. Nípa nǹkan oṣù. Nípa pé bóyá àbóbè ṣe nǹkan oṣù. Están hablando si uno muere, está si uno periodo. A máa jẹ́ pé gbogbo ọjọ́ ayé ló fi ṣe nǹkan oṣù. Ẹgbẹ́ ìjọba rò pé lè ní. No todos los días muere, está si la periodo. Etí ọ̀gbọ́dọ̀ fọ́kàn ọ̀tọ̀. Ese momento que hace periodo, ella tiene una cosa, no puede tocar. Táwọn bá ń ṣèṣì lọ́wọ́ tóbi ń ṣiṣẹ́ táyà. A ní jẹ́ kó gorí ọ̀tá gbà yẹn ni. Orí ọ̀tá ni ò ní gùn. Ese tiempo, cuando está en la periodo, no puede tocar una cosa, llama Ota. Nínú ìjọ ọ̀sẹ̀ méjì Ìbàdàn bẹ́ẹ̀ ni. Igualito en Ìbàdàn. Gbogbo ọmọ wa tó jóbi táàdì ní gba lẹ́ẹ̀lẹ́ kí bá ń gbangba ayé pẹ̀lú ògbédè kì í. Igualito todo lo mueve en Ìbàdàn, igualito consulta para todo el mundo en Latinoamérica. Káyọ̀lẹ́ mọ̀ pàápàá kó bẹ àwọn kìfá. Para
Usted sabía, y mujer también canta la cosa de Ifá. Ìyàwó mi nìyí. Esta es la esposa. Babaláwo ni. Él ya on Ifá. Má wulẹ̀ kí méjì o, ẹyọ kan náà ni olùkọ́ pé kó fi tọ́ lẹ́nu wò. Esta le va a cantar la cosa de Ifá ahorita para que las mujeres para que escuchar. Ayatọ̀. Ayatọ̀. Eriwo sì pé mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà ọmọdé, mojúbà àgbàlagbà o. Se manda mucho saludo. Ọ̀rúnmìlà ló dìdí ìjẹrẹ ní Ifá mi kùtùkùtù ọba àrìsà. Ifá ní jíjí tí mo jí lórí agorodẹ bàbá mi ni. Ifá ní mo rọ̀ lọ́jọ́ mi kú tí wọ́n ń fìlú gbálẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́. Ifá ní ẹ̀lẹ́ òwò mi kú. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ yún. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ ń rè. Wọ́n láwọn ń lọ sálẹ̀ dé ìsálú ayé. Ọ̀rúnmìlà lẹ́ẹ̀kú lẹ́ẹ̀kárí ó ní ẹmọ́ yá lọ. Ìgbà tí wọ́n wá rìn sàá díẹ̀ òun ni tòròfin ní wá padà sẹ́yìn. Ọwọ́ tó lódùmarè lọ olóde ayé táwọn ń lọ yìí. Ọlọ́gbọ́n ọgbà làwọn wà àwọn òdò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Olódùmarè ló kó òkólòyè òwò meku. Ó ló kólùmọ̀ràn tí ń bẹ lódò alẹ̀ ọmọ eku. Olódùmarè ní tìwọ̀ bá ti délé ayé. Ó ní ìwọ máa mú igbá ńlá bogbá. Ó ní ìwọ máa mú àwò ńlá bàwò mọ́lẹ̀ oníwọ máa lé sí bàtà kọ́ ọ máa lé bèrú lórí ọmọ eku. Báyìí la bá mú tòròfin nílá ijó lọ́jà láwùjọ ọmọ eku. Àmú tòròfin níjọ lọ́jà. Gbogbo ọmọ eku o ẹ mà wá ẹ wá sìn. Gbogbo ọmọ eku Ọ̀rúnmìlà ló dìdí ìjẹrẹ ní. Ifá mi kùtùkùtù ọba àrìsà. Ifá ní jíjí tí mo jí lórí agorodẹ bàbá mi ni. Ifá ní mo rọ̀ lọ́jọ́ ọmọ ẹni tí wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́. Ifá ní ẹ̀lẹ́ òwò ọmọ ẹni. Ifá ní yèsí ìbolẹ̀ yún. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ ń rè. Wọ́n láwọn ń lọ sálẹ̀ dé ìsálú ayé. Ọ̀rúnmìlà ló lórí yín wádà. Wọ́n lọ́gbọ́n ọgbà làwọn wà àwọn òdò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Ifá lẹ́ẹ̀kú lẹ́ẹ̀kárí ó ní ẹmọ́ yá lọ. Ìgbà tí wọ́n rìn sàá díẹ̀ ó ní ọkàn bí wàá padà sẹ́yìn. Ọwọ́ tó Olódùmarè lọ olóde ayé táwọn ń lọ yìí. Ọlọ́gbọ́n ọgbà làwọn wà àwọn òdò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Olódùmarè ló kú òkólòyè ọmọ ẹni. Ó ló kólùmọ̀ràn tí ń bẹ lódò alẹ̀ ọmọ ẹni. Olódùmarè ní tìwọ̀ bá ti délé ayé. Ó ní ìwọ máa mú igbá ńlá bogbá. Ó ní ìwọ máa mú àwò ńlá kọ́ ọ máa fi bàwò mọ́lẹ̀ oníwọ máa lé sí bàtà kọ́ ọ máa lé bèrú lórí ọmọ ẹni. Báyìí la mọ́kàn bí láìjọ lọ́jà láwùjọ ọmọ ẹni. Àmọ́kàn bí àfijọ lọ́jà. Gbogbo ọmọ ẹni o ẹ mọ̀ wá kẹ́ wá sìn. Gbogbo ọmọ ẹni Ọ̀rúnmìlà ló dìdí ìjí orí ẹni. Ifá mi kùtùkùtù ọba àrìsà. Ifá ní jíjí tí mo jí lórí agorodẹ bàbá mi ni. Ifá ní mọ̀ràn lọ́jọ́ ẹbọra tí wọ́n ń fẹsẹ̀ wọlé gẹ́rẹ́gẹ́rẹ́. Ifá ní ẹ̀lẹ́ ò ẹbọra. Ifá ní yèsí ìbolẹ̀ ń rí. Ọ̀rúnmìlà ní yèsí ìbolẹ̀ ń rè. Wọ́n láwọn ń lọ sálẹ̀ dé ìsálú ayé. Ọ̀rúnmìlà ní olórí yín wádà. Wọ́n lọ́gbọ́n ìgbà làwọn wà àwọn òdò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Ọ̀rúnmìlà lẹ́ẹ̀kú lẹ́ẹ̀kárí ó ní ẹmọ́ yá lọ. Ìgbà tí wọ́n wá rìn sàá díẹ̀ ni Ọ̀rúnmìlà wá padà sẹ́yìn. Ọwọ́ tó Olódùmarè lọ olóde ayé táwọn ń lọ yìí. Ọlọ́gbọ́n ìgbà làwọn wà àwọn òdò lórí ṣùgbọ́n oníkálukú ló ní orúkọ tiẹ̀. Olódùmarè ló kú òkólòyè òwò awo rere. Ó ló kólùmọ̀ràn tí ń bẹ lódò alẹ̀ awo rere. Olódùmarè ní tìwọ̀ bá ti délé ayé. Ó ní ìwọ máa mú igbá ńlá bogbá. Ó ní ìwọ máa mú àwò ńlá kọ́ ọ máa fi bàwò mọ́lẹ̀ oníwọ máa lé sí bàtà kọ́ ọ máa lé bèrú lórí ọbẹ̀ ẹbọra. Báyìí la bá mọ̀rúnmìlà láìjọ lọ́jà láwùjọ ẹbọra àti mọ̀rúnmìlà àfijọ lọ́jà. Gbọ́ o ẹ mọ̀ bàbá ẹ wá sìn. Gbogbo ẹbọra ẹ̀ làbọ̀rú o ẹ̀ làbọ̀yè ẹ̀ làbọ̀ sísẹ́. Viva sabía, la mujer también puede ser Ifá, la mujer también puede ser Yanawo, también puede ser Yaulosha. Si mujer no puede ser Ifá. La historia que Baba contó anteriormente nace en Obarache, donde las esposas de Orúmila ayudaban a consultar. Y eso que la mamá